AJ Best. Òun lédè tẹ̀dí kókó tẹ̀dí kàkà báyìí. Ọmọ ìhùn rẹ̀ pè ọlọ́dẹ ni. Kò rí èèyàn tó ru kété sórí. Tí ń gbọ̀nà odò lọ. Ọwọ́ tún bí léèrè pé ṣó fẹ́ lọ rèé pọn mi ni. Ṣé wò ó ti mọ̀ pé ẹni tó ru kété sórí? Ó fẹ́ lọ rèé pọn mi ni. Wò ó. Má jẹ́ mú kó lọ lé olóró jìnnà. Ṣé ọ̀rọ̀ kan tó ń wo ọkọ̀ àbúrò mi ni? Mo ń gbé lọ GALILEE ní lọ́dọ̀ fi pàdé Jesu. Àkílẹ̀ àti Jesu dàpọ̀. Èmi àti Jesu dà kan tó pọ̀ pọ̀. Èmi àti Jesu Kristi Olúwa wa àdá tó pọ̀ pọ̀. Wò ó, mo fẹ́ jẹ́ kó yé Jesu pé ẹnu mi gbẹ, mo nídìí owó. Ẹlẹ́ẹ̀kejì, mo tún fẹ́ jẹ́ kó yé Jesu pé lọ́wọ́lọ́wọ́ yìí o, ìyàwó mi ti di láńlọ́ọ̀dù, èmi di tẹ́nàntì. Jésù. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n jẹ́ kó yé Jesu pé ọmọ tó kólẹ̀ fún mi ọmọ méjì péré náà ni. Bóò ni Jesu ti bá mi tọ́ tí wọ́n dàgbà tí wọ́n yẹ tí wọ́n yanjú. O ti bẹ́ẹ̀ rí Jesu fún mi. Ó dáná ẹbẹ́ mi náà kí Jesu GALILEE o. Yóò gbọ́ dáadáa nítorí pé ó ti kú fẹ́ sí aráyé. Jésù ò gbọ́ ti tèmi àti ẹ kò tí ì yọ. Ó yẹ GALILEE ya.